ó lé yẹ kú lé o àwọn àgbàlagbà ní ẹkú lé làkàrà lé ẹrì wà láàkérò ọ̀nà àgbẹ̀ rokoroko bá gbẹ̀gbà rokoroko àgbẹ̀ fọkọ́tì ni ẹnu àkókò làkókò fi gbẹ́gi ẹnu àdálàdá fi yẹ̀nà ojú àwo làwọn fi gbọ́bẹ ọlọ́run ò gbogbo iṣẹ́ tá a ṣe o àṣẹ pẹ̀lú àlàáfíà má jẹ́ àjẹ́ lórí dùbúlẹ̀ o má jẹ́ àfi àárẹ̀ lò gbà má fi kú gba ògo wa má fi àárẹ̀ gba ògo wa má jẹ́ àwà bákan náà bí omi adágún má jẹ́ àbá irin àjò ayé wa boríta òye mi mọ́ ẹ kú kalẹ̀. òmò tí mo fẹ́ kọ yín yìí ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí ń kọ yín ṣé àwọn pé ọ̀pọ̀lọpọ̀ òmò tí mo fi lẹ̀ mo ta ń kókó ni iṣẹ́ ìwúlò fún yín sáà ọlọ́run má jẹ́ adarán má jẹ́ ayé ọ̀dà àbọ̀ wá lọ́rùn má jẹ́ ara rẹ̀ fẹsẹ̀ sí òmò yìí tó bá lò tí nǹkan bá ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ọ kódà bọ́ bá kóṣù kan ó rí ó sì yà fún tó bá jẹ́ pé ọ̀sẹ̀ kan ní ó ṣẹlẹ̀ sí ọ ó rí ó yà fún òmò tí mo fẹ́ fi lẹ̀ yìí ẹ bá ohun tí mò ń wí òmò yìí da aṣẹ́ kò sẹ́ni tí ó lè lò ó tí ẹ bá lò ó kódà ọmọ rẹ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ó rí bí nǹkan bá ṣẹlẹ̀ sí ìyàwó rẹ ó rí bí ìyàwó rẹ náà bá lò ó ìwọ́tọ̀ ọjọ́ kan tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ó fún un rí báwo là á ṣe ṣe ẹ bá mi tọ́jú elégédé tán náà ríran ọ̀nà là jẹ́ ríran ọ̀yẹ̀là ẹ pa ní pánsá ẹ ti pa ní pánsá ẹ rọra kó tinú ẹ̀ jáde ẹ wá fi ọ̀gà àyè kan sínú ẹ̀ elégédé tẹ́ bá lọ yóò dé tó tóbi o orí olóńgbò lẹ́ẹ̀kan fi sísàlẹ̀ ẹ wá fi ọ̀gà àyè lé lórí ẹ wá fi ìkódẹ kan sí ẹ gbọ́ mo wí ẹ wá de pánsá ẹ padà ẹ tọ́jú ewé àìlú yọ pọ̀ ẹ wá fi ewé àìlú yẹn yí ẹbí yí pẹ̀lú ewé àlùpàyídà tẹ́ bá lò ẹjọ́ jẹ́ èyí tí ò lù wò tàbí èyí tó ya èyí tó pé tálàbíà rẹ̀ pé dáadáa òun ní ẹ lò iyekíye ẹja ẹ̀kọ́ sí àìdán onígun ẹ̀wọ̀n akọ́pọ̀ ẹ̀gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni ó wà ní sàlẹ̀ apẹ elégédé tẹ́ ti fi ewé àìlú yí ẹ gbélé ẹ wàá kó ewé àlùpàyídà lé lórí pẹ̀lú òdìdí atare kan ẹ wàá fi ẹyin òróró mẹ́rìndínlógún ẹ fi yínú agbada ẹ ká ẹ bá bò ọyẹ bá ń jó tẹ bá ti jó tó ògùn ti dé kò jù bẹ́ẹ̀ lọ. tí a bá fẹ́ lò ẹ
ẹ̀kọ́ tá a bá fẹ́ fi lò ó àìṣẹ́kù. Tó bá jẹ́ pé ẹ̀kọ́ eléwé ló bá fẹ́ lò, ó lè lo ìlàjì ẹ̀kọ́ yìí. Tó bá lóògùn yìí tọkọ jẹ yòókù lé lórí, o gbọ́dọ̀ ṣẹ́ ẹ̀kọ́ yẹn kù. Tá bá wá fẹ́ lo iṣẹ́ ìbò láti lò, a kì í fi abọ́ fọ́ ẹ̀kọ́ rẹ̀. Igbá àdému là á fi fọ́kọ rẹ̀. Ìhòhò lọ́wọ́ wà, ìhòhò ọmọlúwàbí. Tó bá fẹ́ lò ó jókòó, ó wá fẹ̀yìntì ògiri. Ó fẹ̀yìntì ògiri. Àṣírí ayé ni o. Àṣírí pẹ̀ lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n káàkiri. Mo fún yín, ẹ ṣe. Kì í ṣàríran o. Òmò àdáwọ́lé ni. Ìwọ tó ń tajà onídìí ẹ̀. Ìwọ tó ń ṣòwò onídìí ẹ̀. Ìwọ ọdẹ onídìí ẹ̀. Ọlọ́pàá onídìí ẹ̀. Sójà onídìí ẹ̀. Àgbẹ̀ onídìí ẹ̀. Tíṣà sùkúù onídìí ẹ̀. Èyí tí jẹ́ pé gbogbo èèyàn ló gbọ́dọ̀ ní lọ́wọ́. Pásítọ̀ ni mí, àáfàá ni mí, kọ̀ọ̀kan onídìí eléyìí. Gbìyànjú kọ̀ọ̀kan lẹ̀ kó ṣe. Ẹ lò ó fáwọn ọmọ yín. Ẹ̀yin náà lò ó. Mo kà á fún yín ó pé o. Mi ì ṣe é sílẹ̀ débi pé máa pé bàbá ẹ̀ tà fún wa o. Mi ò ṣe é sílẹ̀ o. Tó bá bẹ̀ wá bọ̀ ọ ṣe, tó bá ti lè náwó rẹ̀. Màtí màá bílì ẹ pé iye báyìí ni tó bá ti ń ṣàròró, nǹkan tiẹ̀ ní o. Mo kà á fún yín tó pé. Ìtọ́jú ìwé àti ìwé lélédùn àbẹ̀rẹ̀ Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ ni àbọ̀ fẹ́ ṣètọ́jú ara rẹ ní pípé kàṣí Lukman ọmọ Ayédáre. Àwa kọ́ Ọlọ́run ọba ni. Ẹ̀yin onírànwọ́ wa tẹ́ ń fún wa ní nǹkan lókè òkun nígbèrè ọ̀sà, iná ò ní tán lọ́wọ́ yín o. Yóò máa dára fún yín ṣe lójoojúmọ́ ni. Ní ìlú Nàìjíríà níbo lọ́dọ̀ mi, Ìkòròdú ni. Wọ́n mọ́tò láti Ìkòròdú garage kọ́, wọ́n mọ́tò tí ń lọ báyé kù. Kọ́bọ́lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Kó tó wá mi wá kọ́ pa aago mi kí n sọ fún ọ pé mo wà nílé o, mo wà Nàìjíríà. Tí n bá ti sí Nàìjíríà tó bá pè mí, tó bá wá gbẹgbẹgbẹ lọ́ba lẹ́kọ̀ọ́ ọ́fíìsì mi o. Níbo lọ́dọ̀ mi ní Bẹ̀nẹ̀, wọ́n mọ́tò tí ń lọ tọpá kọ́ bọ́lẹ̀ ní ọjà Adégàkọ̀. Tó bá ti bọ́lẹ̀ ní ọjà Adégàkọ̀, kó béèrè bí wọ́n ta àṣẹkẹ́. Tó bá jọ́dọ̀ àwọn aláṣẹkẹ́, kó béèrè pọ̀ àṣẹnìrìs. Ilé ẹja ní jẹ́ bẹ́ẹ̀. Inú ilé ẹja yẹn bẹ̀ ló ń bọ̀ wá, bẹ̀ lọ́dọ̀ mi. Má wà mí wá lálẹ́ o, kò sì sáàyè oorun lọ́dọ̀ mi o. Ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ bẹ́ join group wa ni. Public ọ̀fẹ́ ni wọ́n wọ bẹ̀, o ò láǹfààní ìbéèrè kankan. Ṣùgbọ́n àwọn tó bá wà ní private ọ̀ láǹfààní ìbéèrè. Ṣùgbọ́n lórí iṣẹ́ tá bá ta kókó, o ò lè béèrè lórí ẹ̀. Ó fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò rẹ, owó ló fi béèrè o. Láyé wa kò ní yẹ̀ lẹ̀, tiwa lọ́lọ́run ó sì kò ní ṣe tọ̀tá. Gba nọ́mbà yìí ọkọ lè mú ọ̀dọ̀ +23480 3298 3298 WhatsApp nọ́mbà mi nù. Gba nọ́mbà orílẹ̀-èdè Benin +229 0154 651 928. Tiwa lọ́lọ́run ó sì kò ní ṣe tọ̀tá wa. Ire o, ire o, ire kàbìtì nílé gbogbo wa o.